túká ọlọ́pàá ti nígbàgbé kan ti mú ọ̀kọ̀ọ̀kan nínú àwọn tó wá ṣèwọ́dìí náà omi náà ti ń gbà fún òun báyìí tí inú ọkọ̀ yìí ni wọ́n ti ní omi ọ̀hún. Where did that man be? Why don't you tell the car? Why enter your motor? Go now. Sorry. Don't stay with police. Never bullshit is not going. Sorry. Omi tí wọ́n dà náà. Move your motor now. The hot one. Omi gbóná. Dábàá ní omi gbóná. Omi tí wọ́n dà yìí o. Omi gbóná ni o. No. On the front now. They can just let the police. Pouring water on it. Yes, they are pouring water every hour.
tí ọlọ́pàá wò wọ́n lójú òde wọ́n jẹ́ kí wọ́n ṣe kí wọ́n sọ ìrònú ọkàn fún bí díẹ̀ ṣàlàyé wọ́n fẹ́ kí wọ́n fẹ́ sí ó yá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọjá ṣùgbọ́n ó dàjẹ́ nípa ìyẹn kan ni mo rí rẹ̀ báwọn ìwọ̀n báwọn pọ̀ ọlásán ní àwọn orílẹ̀ ìpàdé ní wọ́n fáwọn nínú àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónú hàn bí ṣùgbọ́n àwọn wọ́n ní ṣáájú wọ́n da omi wọ́n fi omi wọ́n ṣe bá àwọn èèyàn tí wọ́n ti pèsè ní tẹ́lẹ̀. Yeah, okay, you pass it from No problem. Thank you very much. No! Excuse me. No! In Yoruba. No! Àṣẹ orúkọ tèmi ni ọlọ́run láti Bákàrè. A wà ní Fáwẹ́mí Park báyìí. Ohun tá a wá sọ ni pé à ń jẹ́ orílẹ̀-èdè Yorùbá wa. Àbá Nàìjíríà ṣe bọ́. Gbogbo ń tá ń béèrè fún yìí. A ti béèrè fún fáìmọye ọdún. A ti béèrè fún. Ṣùgbọ́n tó bá ń fi ẹ̀tọ́ èèyàn tó bá fi ń nù yàn. Ẹ̀tọ́ ẹ̀ ni kó o béèrè pé báyìí. Tí wọ́n bá pa mí láàárọ̀ ọ̀la nítorí Yorùbá nation. I've contributed my part. I have no fear. Mo kí olóyè Sunday Igboho. Mo kí bàbá wa Gani Adams. Mo ṣiṣẹ́ takuntakun. Bàbá sọ pé àwa Yorùbá àdánwò ta ní rè. Aláfẹ́ ṣe rálì kò sẹ́ni tó kọ́ fún oríire. Ṣùgbọ́n kì í ṣe máa fẹ́ kú. Ẹ̀tọ́ wa là ń béèrè fún. Tíjọba bá láwọn ṣe tó láti fún wa lẹ́tọ̀ọ́ wa. Àwa náà ṣe tó láti pọ̀ sí ṣọ́ọ̀bù. Kí àwọn èèyàn lè ṣe ìwọ́de nítorí ètò ààbò nítorí ètò ààbò ṣe wọ́n ní lọ́pàá náà ti fẹ́ gbà wọ́n. Ẹ ṣeun tí wọ́n bá sọ pé ètò ààbò ṣé wọ́n fún àwa tá a jọ mọ̀ ìlú lábò àwa náà ní citizen tí wọ́n yẹ kán fún ní ààbò wọn padà fún aláàbò náà ló jẹ́ ká sọ̀rọ̀ yìí tó bá wá ń sọ̀rọ̀ ètò ààbò àwọn ọ̀nà fúnlẹ̀ sáàbò ṣé Fúlàní náà fẹ́ fúnlẹ̀ tó ààbò they cannot ìpín mẹ́ta ni wá tí wọ́n dá wa mọ̀ Yíbò Yorùbá Haúsá ẹ̀tọ́ wọn ni kó fún wa ní tó bá máa fún wa àdúrà àwọn àgbà inú wa dùn ara wa yá o ara wa ò ní yáyà òdì gbogbo ń tá a bá ṣe àṣegbè ni ikú kì í pẹ̀tà lójú rẹ̀ ikú tó máa pàgbà tá à ní bẹ́ẹ̀ tí àwọn kan bá lè fi tí Abíọ́lá bá lè fi ẹ̀jẹ̀ ẹlẹ̀ tó fi ẹ̀jẹ̀ ẹlẹ̀ tó fi ẹ̀jẹ̀ ẹlẹ̀ tó kú fún wa Jésù fẹ́ ẹ̀jẹ̀ ẹlẹ̀ ó kú fún wa kí ló dé táwa náà lè kú fún Nàìjíríà àmọ́ èmi kan yé òkú ikú kúkú kan kí tó ṣe yíyẹ àmọ́ bọ́tàlú wà máa sọ́làbù walakin ṣubiya àlẹ́ yìí ó máa rú wọn lójú ni a máa gba Yorùbá nation náà bó ṣe jẹ́ nù. ẹ ṣe é sà ṣe kábíyèsí. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu kan lára àwọn tí wọ́n jáde wá lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ń lo láti ṣáájú láti dáwọn ọmọ pé bẹ́ẹ̀ ṣe bá wa ṣe
àwọn ò rẹ́dì láti bá wọn jà àwa wá jà fún ara wa àwọn obìnrin ẹ wò wá pọ̀ gan ebi ń pa wá ìyà ń jẹ wá ìyà ń jẹ àwọn ọmọ wa wọ́n kú bọ́n ṣe fẹ́ wọn bá wa dá sí ẹ wò wọ́n sí a lot of people náà kó wá síbí yìí wọ́n kó wá kí ló dé tàbá sá oníṣòwò wọn ní sójà. bẹ́ẹ̀ ni sá àwọn òde bá wọn jà kò lè ṣẹlẹ̀ obìnrin làwọn tá à ń sọ èrò ọkàn wa ó yàtọ̀ síra wọn ó jìnnà sá ó mo ṣe ń sọ fún wọn pé àjà kan máa yìnbọn fún wa. torí pé ọwọ́ tiwọn náà ò mọ́. yes tó àjà o ọmọ Yorùbá kan máa yìnbọn o ìpèkọ́ tẹ̀mí sọ nìyẹn àjà we are not fighting kan máa yìnbọn nǹkan tá a fẹ́ ni pé ilẹ̀ wa kó tó wá gbé olú ò lè dàpọ̀ mọ́ lọ. ẹ tún sọ kí lẹ fẹ́. ìlú ò lè dàpọ̀ Yorùbá la fẹ́ kádà gbé ó ti tó wá gbé ká máa jẹ nǹkan tó wù wá ká máa lo nǹkan tó wù wá ẹ bá wa bẹ̀ wọ́n. ó ti wọ́n jù ẹ bá wa bẹ̀ àwọn ọlọ́pàá yẹn ká máa yìnbọn o àwa láti jà kò sẹ́ni tó fẹ́ gba ìwọ́de lọ́wọ́ wa ẹ gbọ́. Tájútájú tán yìí wọ́n dàbẹ̀ ní pé wọ́n tún yìnyín bọ̀ ó ti ń bọ̀ wá nù kí wọ́n ta tájútájú yìí o ló ń dé àwọn ìlú àwọn ọ̀gbẹ́ ìbá wọn ti lẹ́yìn wọ́n ti tájútájú láti orí náà káàdùn sí ẹ̀rù káàdùn wá ní ìdíjà rẹ̀ ṣùgbọ́n ní ẹni tó bá ṣe ń darapọ̀ mọ́ wa ọjọ́ tààlà wà níbi tí ọlọ́pàá àti àwọn sójà náà tó fi àwọn olùwọ́de náà jáde díẹ̀ jáde ráńpá wọn fún wọn láyè láti ṣèrònú wọn fúngbà díẹ̀ ṣùgbọ́n láìpẹ́ wọ́n fi omi gbóná wọ́n fi omi wọ́n fi lé wọn àjùkájù. Tájútájú ti gba ohun kálukú lójú báyìí ariwo jẹrọsí ìyá fa. Wọ́n tún yín òun kò sáláì mọ́ wọ́n tún tájútájú náà yín wọ́n jáwọ́ ẹ̀gbọ́. Dàbí ẹni wípé àwọn tó ń ṣètò àtọ́núhàn náà tún padà bọ̀ ó dàbí ẹni pé wọ́n tún padà bọ̀ àwọn náà ń bọ̀ lọ́ọ̀kan táwọn ọlọ́pàá wà fún ọjà fún ìlú bí wọ́n kọjá ní nǹkan tí Stop!
And we are ready to cooperate with the police. We need you to protect us. It will be a very peaceful rally. There is no need to shoot tear gas. There is no need to shoot a gun. We are people of peace. And that's why, you see, don't run from us. We will not run from you. But let us cooperate together to make this a successful rally. Please, we don't have anything against the police. The police are our people. We don't have anything against the army. The army are our people. But we need to cooperate together so that you know you shouldn't attack us. We are not the enemy. We want to move to that place, to the road at the back there. And we need you to protect us. We are peaceful people. But what we want is Yoruba nation. Just recognize that. We will be there. Ẹ má yí tear gas, ẹ má yí nǹkan. Ẹ ṣáà fi wá lẹ́mẹ̀. Nígbà yìí, àdàlúrú o ẹjọ́. Please understand that we are partners in progress. And we are here to make sure that we have a fantastic Yoruba nation. Please. That's why we have come to appeal to you. So tell your police friends, tell your other officers that we are that we are here not to fight you, but to express ourselves. That is all. Don't shoot any tear gas. Don't shoot any gun. There's a letter to the IG here. I'm trying to ask for who is in charge here, and nobody has come up to say he's in charge. So what we are saying is that all those who want to do the rally, they will move to that street so that the traffic will not be obstructed. They will move to that street and do the rally there so that the road will be free. That's what we are. Okay, gentlemen. Now, síbi tí wọ́n wá yìí tí wọ́n fi yìí sí inú garden inú ìgbà nípa ní garden ní park wọ́n fi sí. Eh?